Ẹ kú ojúmọ́ ẹ̀yin ènìyàn mi. A kú bójójó ti rí káàkiri tìbútòrò orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá. Ọlọ́run ọba tó ní ìkápá ọlá, alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣe ohun gbogbo, ọba jípọjọ́ kúdà. Yóò mọ tì wá lẹ́yìn lọ́jọ́ ayé wa gbogbo. Ìbà Elédùmarè, ìbà ọba àjíkẹ́, ọba àjígẹ̀, ọba afẹ́nifẹ́re, ọba àjùwàpé, agbénimọ́dẹ̀yìn, afúnimọ́ṣèrègún, ọba alógúnlọ́lá ní ìlẹ́yẹ, ọ̀gbọ̀gbà tí gbàrà àdúgbò, àbọ̀ ọ̀pọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀nú ọ̀fìn. Ìbà àwọn obìnrin, àwọn akáṣọlérí mọ́ rẹrù, obìnrin bàmùbàmù tán yànyàn. Ìbà yín o. Àfijú ẹlẹ́yẹ tí wọ bàtà dẹ, àfijú àgbàgbà tí ṣòkòtòkùtù mọ́wọ́. Ìbà yín. Láàlú ògiri òkú ó dọwọ́ rẹ, ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ó dọwọ́ rẹ o. Mọ́jà ṣe ọtẹ́, mọ́jà tójú lẹ̀ mọ́lẹ̀, mọ́jà kẹ́gun ayé, mọ́jà ogun wa lẹ́sẹ̀. Mọ́jà jì sọ́fìn àwọn àgbàlagbà, aṣọ ọ̀kà ènìyàn mọ́jà bá wọn tẹ̀. Ẹni tá a ṣẹ̀tá bẹ̀ tí ò ní gbà Elédùmarè ó dọwọ́ rẹ. Mọ́jà bárò ẹni bẹ́ẹ̀ dà papọ̀. Lánàá a ṣètò lórí ọ̀rọ̀ àwọn amúròyìn wa lórí nǹkan tí a rí pé ó lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú. Ní kò pẹ́ kò tẹ́ ń sọ̀rọ̀ ọjọ́ iwájú kan tó jìnnà dandan. Tá a sì nígbàgbọ́ pé yóò rí bẹ́ẹ̀. Torí a rí ètò ayé bí ètò ayé ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́. Mo dẹ̀ mú àkàwé wá pé àwọn onílé kejì wa, àwọn ò mú ní kékeré. Nígbà tọ́rọ̀ yóò fi di pé Trump wọ ìlú yìí wá, ó wáyé bọ́ǹbù sílẹ̀ Haúsá, àwọn rìpọ́ọ̀tù tí wọ́n ni wọ́n tẹ̀lé. Rìpọ́ọ̀tù tí wọ́n mọ bí tí wọ́n ti lè gbá àwọn pípù yìí ní, láti lè yín wọn léèkánná tí kánná ti múlẹ̀ mú wọn. Ibẹ̀ náà ti rìpọ́ọ̀tù wọn wípé wọ́n ń pa Kristẹni lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn òpin táwọn bá gbé odidi kéèsì lọ pé àwọn fẹ́ ká wá pé Nàìjíríà, wọ́n ti ń ṣe léyìí ọjọ́ ti pẹ́ tí ò sẹ́nibọ̀dì tó dá sí. But everybody wọ́n ń rí, wọ́n dẹ̀ fi fídíò hàn, video evidence bọ́n ṣe ń pa àwọn èèyàn lórílẹ̀-èdè, wọ́n dẹ̀ rí àwọn tí ń pa àwọn èèyàn, nǹkan tí wọ́n sọ jáde lẹ́nu. Ilé jẹ́ kó jẹ́ kí ìrìn àjò yẹn kó bí Trump nínú. Trump jẹ́ èèyàn kankan tó yẹ pé kí làǹgó ni, ó ya wèrè. Tó bá ti fetí gbọ́ nǹkan tó dẹ̀ fojú rí, yóò react títí ẹnu. Kódà kẹ́bù Trump kó ti mọ ọ lọ kẹ́sọ́ pé ìyá rẹ tó bá wẹ̀yìn tó kàn rí ọ tó yàká lásán yóò padà wá challenge ẹ gbé ìyẹn oríyàn bẹ́ẹ̀ ni. Kì í ṣe ẹni tí wọ́n fetí gbọ́ nǹkan tó wọ́n pé wọ́n fi wọ́n lẹ̀ rárá, yóò challenge ẹ nìyẹn pé ó bú ya mi lẹ́ẹ̀kan. That's his type. Ó dẹ̀ gbígbésẹ̀ lórí ọ̀rọ̀ àwọn arábí pé ẹ̀ ń pa Kristẹni Nàìjíríà, ẹ̀ ń pa kúkúrú, ẹ̀ ń pa gógùn. Fortunately, àwọn arábí ò dáwọ́ dúró, wọ́n ṣe ń pa kúkúrú, wọn pa gógùn lọ. Tó ná àwọn afojú ara rẹ̀ tó fi ti ara ẹ̀ gbọ́. Kọ́tùrúpọ̀ wá swing into action. Now, a wá sọ̀rọ̀ lórí ẹ̀ lánàá àti ibi tọ́rọ̀ dé dúró. Ẹ mọ̀ pé Yorùbá, Ọlọ́run fún wa lẹ́bùn gan. Aláwọn ọmọ nǹkan tán máa ń ṣe bí ẹni pé wọ́n mọ nǹkan tí wọn ò sì mọ dùgbà. Òun ló bá ilẹ̀ Yorùbá débi tá a bá délé ni. Inú mi máa ń dùn tá a bá sọ̀rọ̀, tá a bá ta sí wa, tá a bá sọ̀rọ̀. Àwọn náà wọ́n sọ níjọ́ kínní àná pé Bọ́lá Ahmed Tinubu ò lè dá orílẹ̀-èdè yìí pín. Tí mo fi mú evidence wá pé kò lè dá pé kí wọ́n ní ń bà yín lẹ́rù lórí ọ̀rọ̀ Ìgbò tẹ́ ẹ fẹ́ kí Ìgbò ṣèjọba lórílẹ̀-èdè. Kí ní ń bà yín lẹ́rù? Ẹ fẹ́ kí Ìgbò rule, ẹ sì fẹ́ kí wọ́n lọ. Ìgbàgbọ́ sọ ni pé tá a bá fi lè fún Ìgbò, wọ́n gba gbogbo nǹkan jẹ́, wọ́n lọ, wọ́n sá lọ, wọ́n declare. Ṣùgbọ́n tó bá fún Yorùbá, Yorùbá ò ní lọ. Ó túmọ̀ sí pé Yorùbá wà gullible tiwọn. That is the meaning. That is just the meaning. Ìyẹn wá bọ́ ibi tí mò ń lọ kọ́túnù. Ibi tí mò ń lọ rèé o. Ní abala àríwísí. Ẹnìkan bá bẹ̀rẹ̀ ló bá tẹnu bọ̀rọ̀. Nǹkan tó máa ń yà wọ́n lẹ́nu lọ́rọ̀ àwọn Yorùbá rèé. Wọ́n máa ń ṣe kinní kan, wọ́n ń ṣe gbá, oníṣàwà gan, ṣàrò pé wọ́n sá mọ́ sọ̀rọ̀ nígbà tí wọ́n yá. Àwọn nìkan ni wọ́n rí kinní yẹn dáadáa.
ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ń pa rẹ̀ rí pé níbo ni Trump àti Netanyahu ti sọ gbogbo nǹkan tó sọ òjọ́mọ́ bẹ́ẹ̀ yẹn. Mo kàn rẹ́rìn ni. Ẹ̀yin 2+2 lẹ́yìn believe pé 4. Irú yín lẹ́kàn wá nú ayé ẹ̀kàn rìn lọ́nú ayé bá dára. Mo máa ń sọ fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá rí bí titi yín tí balẹ̀lẹ̀ bá rí bẹ́ẹ̀ ṣe rí, bàbá tí ń sọ̀rọ̀ yẹn ni mò ń bá wí o. Tó jẹ́ pé ẹ believe pé 2+2 náà ni ó mú 4 wá, ẹ̀ ń tan ìgbésí ayé yín jẹ ni. Ẹ̀ sínú ayé. Ẹ lọ wọ àwọn èèyàn dáadáa, àwọn èèyàn tẹ́ ń wò ó 5+5 wọn a máa mú 4 wá o. Àṣírí lẹ́gbẹ́ lẹ́nu mi lénìí. Má rò pé bí wọ́n ṣe ń ronú làwọn ṣe ń ronú. Má rò bẹ́ẹ̀. Ìwọ rò pé 2+2 àlésò yẹ kó lè mú 4 wá. Bọ̀ àwọn olóṣèlú tẹ̀ ń wò yẹn ayé wọn ò rí báyẹn. Wọ́n lè kọ́ 1-3 tí wọ́n dẹ̀ sọ fún yín pé 4 ló mú wá. Tí ò sì sí nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe sí. Tí ò sí nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe sí. Mo rí conference kan táwọn kan ṣe lánàá ní England, ṣé England ni yà tó ń sọ̀rọ̀ nípa Trump pé nǹkan tó ń ṣe ò dáa, pé báwo ló ṣe máa tamper pẹ̀lú sovereignty other country kìnìkan. Wọ́n ka títí eléyìí tó ṣe ní bóyá Iraq àbí Afghanistan ni wọ́n tún sọ títí oríṣiríṣi. Gbàtí Trump máa jáde tó máa sọ̀rọ̀ ó lóun ní chief security gbogbo ayé, bóun lòun ní army tó strong jù, òun sì lòun ní nǹkan jagun tó lágbára jù, pé kò sẹ́nibọ́dì tó lè challenge òun. Ó tó tún sọ. Lánàá mo kàn rẹ́rìn ni pé ṣe rí àwọn ọmọ Nàìjíríà kan wà, àgọ̀ ni ó pa wọ́n. Àgọ̀. Mo wò wọ́n títí especially Yorùbá. Òun ló bá wa débi tá a délé ní. Kò hún ni yìí sì ń dùn yìí ká ni lójoojúmọ́. Ń dùn yìí ká ni. Àwa tẹ́rí tá à ń sọ̀rọ̀ tá à ń ṣe gbogbo gbìyànjú tẹ́rí tá à ń ṣe yìí. Táwa bá jókòó bíi titi yín tẹ́yìn ń sọ pé kò rí bẹ́ẹ̀ kìnìkan tẹ́yìn ń àtáàkì wa. Àwa ò ní move ẹ̀ débi tó dé dúró lénìí. Awareness yẹn ò ní débi tó dé dúró lénìí. Kò ní débẹ̀. Àwa náà kàn máa bá lọ pé Nàìjíríà ó dájọ́ kan, Nàìjíríà ó dájọ́ kan, Nàìjíríà ó dájọ́ kan. Bọ́lá Ahmed ó sì tiẹ̀ lọ, wọ́n tún gbé Fúlàní wọlé. Ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ Bọ́lá Ahmed Tinubu ẹ̀ ṣe ń wo yẹn èjì ẹ̀ compare èjì ẹ̀. Ṣé bó ṣe ṣèkó lẹ́rù pé yóò ṣe Nàìjíríà ni? Bàbá yẹn gan náà kàn ń ṣe gbìyànjú ni, òun gan mọ̀ pé òun kàn ń gbìyànjú ni. Èjì ò sí on his side. Àwọn tẹ̀lé ń wòye Àsàmú Àkéṣì wọ́n lórúkọ tá à ń pè wọ́n. Ìwọ tó bá gbá mọ́là tó bá bá wọn gbé nílùú wọn dáadáa ọmọ ọ̀rọ̀ ẹ̀dá tán jẹ́. Wọn ò kí ń ṣe táìpù tí wọ́n máa ń prepare bọ́n ṣe prepare Lagos State tí wọ́n hand over fún Yorùbá táwọn wá ní monitoring team tí ń monitor wọn. Kì í ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn Haúsá ṣe rí o. Torí ẹ̀ ni Mùmí ṣe ń pariwo pé gbogbo ìyà tí bàbá Tinubu fi ń jẹ àwọn èèyàn ni ó dá àwọn èèyàn ó hate tiẹ̀ títí dọjọ́ kú. Tó bá wá di eventually tí gbogbo kìíní ò bá lọ work, wọn ó hate tiẹ̀ títí dọjọ́ kú ni. Èmi mo mọ tí mo rí tó fi sọ bẹ́ẹ̀. Kò lè yẹ́yìn torí pé kì í ṣe Yorùbá ni wọ́n gbéjọba yẹn fún tí Tinubu bá kúrò mẹ́. Kódà kẹ́gbẹ́ fún tífí mọ́ Láùsà wà lọ kábínẹ̀tì ẹ̀ Fúlàní ó wà ń bẹ̀. Ìgbà yẹn lẹ tó máa mọ̀. Ìgbà yẹn lẹ tó mọ̀. Nígbà tí Tinubu wà ń bẹ̀ ṣé wọn ò jí owó ni? Ṣé wọn ò jí owó? Ara ń kan the whole north. Ẹ mọ́ jọ̀ǹpa àrùtàn yẹn jẹ́ ara ń kan wọ́n. Gbogbo ọ̀nà tó dẹ̀ mọ̀ lé ayé ìdáná fi dìbò yẹn. Mo sọ reason kan fún yín nígbà kan pé nígbà tí Awólọ́wọ̀ ń contest pẹ̀lú pé ó ṣàfẹ́ di president Nàìjíríà tí wọ́n rí ìròyìn tí Awólọ́wọ̀ jẹ́ wípé ẹni tí máa ń yẹ̀ ìwé àtẹ̀yìn ìwé tó ti kọjá lọ tí máa ń yẹ̀ wò ni pé ẹ̀yin past government kí níbi tẹ́ ẹ bá ṣe dé owó ilé ìbò ló ṣe jẹ́ wọ́n mọ̀ pé ìròyìn bẹ́ẹ̀ l'Awólọ́wọ̀ ni òun ṣe gbà káwólọ́wọ̀ rule ẹni tí ó máa yẹ̀ di wọn wò
wọ́n believe pé ó lè ní Tinubu ni wọ́n ṣe dìbò fún Tinubu irú èèyàn bíi tiwa náà ni Àsàmú Àkíṣe owó tá a bá pa lójú mẹ́jà náà tán lè dé bọ́rọ̀ ìtàn pé wọ́n nu Àsàmú Àkíṣe Àsàmú Àkíṣe Àsàmú bá a ṣe máa ń pè wọ́n ní Haúsá nìyẹn owó tá a bá pa ń sìn ká náà tán lè ní kó má dọ̀la ká wá bẹ̀rẹ̀ tọ̀la again torí pé Ọlọ́run ló lẹ̀mí wa thinking wọn nu o Ọlọ́run ló lẹ̀mí lọ́dọ̀ tá a bá ti pa lé ní agbọ́dọ̀ náà tán lè ní irú ẹ̀ ni wọ́n principle wọn nu. Now tá a bá wá wọ government pé bóyá Tinubu wá hand over ìjọba lé wọn lọ́wọ́ torí kò síbẹ̀ ṣe fẹ́ ṣe àwọn ìjọba bọ̀ sọ́wọ́ wọn kò sọgbọ́n tẹ́ fẹ́ dá lábẹ́ ọ̀run manipulation no manipulation eléyìí tí ò ju aburú mọ́kù tó sọ bí àbíkí ló pọ̀ orúkọ rẹ̀ funny thinker máa tẹ̀jẹ́ kẹ́kọ́ gbọ́ ọ̀rọ̀ funny thinker náà bó ṣe àwọn attribution tó attribute wọn bàbá Bọ́lá Ahmed Tinubu tó wá fi wọ́n wé Awólọ́wọ̀ ibi tí mò ń lọ gangan nìyẹn ẹ gbọ́ ohun tó sọ. ẹ kú dédé àsìkò ẹ̀yin alára wa ọ̀rẹ́ yín agbẹ́dẹ̀gbẹ́yọ̀ ni o Wálé Aburúmọ̀kù ló kọ mi àsàkù ọdún àsìkò ìyèdún ẹ̀mí wa sọ̀pọ̀ ẹ̀ láyé mo ṣe fọ́nrán kan kọ̀pẹ́kọ̀pẹ́ nípa títóbi Bọ́lá Tinubu ọmọ olódòdẹ àti pé bí ó ti ṣe nira fún ẹnikẹ́ni láti lè rí ìjọba náà jágbà lọ́wọ́ rẹ̀ nínú ètò ìdìbò àpapọ̀ tí ń bọ̀ lọ́dún 2027 làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lábala àríwísí oníwà ń sọwọ́ ẹlẹ́yìn sẹ́yìn oníkálukú ń sọ ń tọ́bọ̀n lẹ́nu ó wá ní ọ̀rọ̀ kan tí ojú mi sálẹ̀ sí ń bẹ̀ torí pé ọ̀rọ̀ pọ̀ lábala àríwísí kìí sì ṣe gbogbo ẹ̀ náà ni wọ́n láǹfààní àti rí ṣùgbọ́n ọlẹ́yọ kan nú ẹ̀ tójú mi sálẹ̀ sí ń bẹ̀ ó ní ti bàbá wa kan tó sọ̀rọ̀ pé ọmọ Aburúmọ̀kù ọmọ tó ń ṣe o fún wọn láti lè sọrú ọ̀rọ̀ báyìí ó ní láti jẹ́ wípé ọmọ nípa ọ̀rọ̀ òṣèlú rárá wọ́n pé wọn mọ̀ nípa òṣèlú pé mọ̀kàn máa pala ẹnu ni wọ́n wá pé bí wọ́n bá bí Tinubu dáa wípé kó run free and fair election bí ọba ní lucy èyí ní pé kí ó ṣe ètò ìdìbò tí ò ní lẹ́jà ń bá kàn ní tọ́jẹ́ wípé gbogbo ọmọ orílẹ̀-èdè yóò láǹfààní àti ìdìbò tí á gbọ́n bí tó bá wù wọ́n àti fún ẹni tó bá wù wọ́n gangan. Bàbá wa tó kọ irú ọ̀rọ̀ yìí sí abala àríwísí wọ́n láyọ̀ láti sọ fún yín pé ẹ̀yin gangan lọmọdé nínú ètò òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà o torí pé bẹ́ẹ̀ bá mọ̀ ẹ jẹ́ ń jẹ́ ó yé yín lónìí wípé kò sí ìgbà kankan nínú ìtàn orílẹ̀-èdè ibikíbi lágbàáyé tí wọ́n ti máa dìbò tí kò lẹ́jà ń bá kàn nínú kò sí níbikíbi ìwúlò agbára lápá ibikíbi lórí ilẹ̀ ayé ni kéèyàn ó lò ó. Kí lẹ rò pé mo ṣe ń pín ẹ bá ń bẹ lórí àga àpèrè àṣẹ gẹ́gẹ́ bí aláṣẹ lọ́wọ́ ìyẹn rú wọn ò ṣeé kó kéré agbára tí ń bẹ láti ṣàyíní kí òun àyíní padà náà ni àbí kí ni ń wí ọ̀ ń bẹ lórí àga àpèrè àṣẹ ó sì mọ̀ pé wọ́n bá fààyè kinní yìí lẹ̀ àwọn ará bí yóò gbèrú ọlá tẹ̀yìn o sọ́wọ́ àfààyè ẹ̀ lẹ̀ ní wọ́n ní gbàdá mọ́ danlẹ̀gùn mọ́ danlúgbó gbèsè lójú eré ni àbójú ìjà tá à ń jà lọ́wọ́ tèmi àti ẹ̀ ń fa nǹkan mọ́ra wa lọ́wọ́ tá à ń ṣe fanfà lọ́wọ́ tí mo sì lágbára àti ṣe àyíní kí òun àyíní padà ńlànà ti abracadabra ọwọ́ á pé bí wọ́n bá bí mi dáa kí n mọ̀ ṣe kí mo wá fi jù ọ́ lọ bí n bá ṣe in tí mo fi jù ọ́ lọ náà nù in tí Tinubu fi ju ẹnikẹ́ni lọ lọ́wọ́lọ́wọ́ yìí gẹ́gẹ́ bí ààrẹ tí ń bẹ lórí àga àpèrè àṣẹ náà nù. Interviewing Adeleke mára àwọn top candidate lára àwọn tí ó ṣeé ṣe kó dìbò wọlé nínú ètò ìdìbò tí ń bọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun òun náà nìyẹn the fact pé ó ń bẹ lórí àga àpèrè àṣẹ lọ́wọ́ ó sì kọ́kọ́ fún ẹ ní hedge ahead every other candidate ẹ̀ máa ń gbé tán bá bí Tinubu dá kọ́mọ̀ ṣe mọ̀gòmọ́gó ìwọ́lẹ̀ ní mọ̀gòmọ́gó lọ́wọ́ kọ́ ọmọ lónìí kí ni ìwúlò mọ̀gòmọ́gó ju kéèyàn ó lò lọ èèyàn nídà lọ́wọ́ ẹ pé ọmọ fi ìdà ń bẹ lọ́wọ́ èèyàn ẹ pé kọ́mọ fi ìdà ń jòwèrè lọ́wọ́ ìdà àṣẹ ń jòwèrè ẹ wá pé kọ́mọ fi ẹni bí ẹ bá bí dá ẹ̀yin lọ gbé ẹ lórí láyà ẹ lọ gbé ogun ká ẹni tí ó ní ìdà lọ́wọ́ ẹni tí èkú ìdà ń bẹ lọ́wọ́ ẹ lọ gbógun ká mọ́lé ẹ wá sọ pé bí ẹ bá ti bí dá ẹ lọ sọ fún kọ́mọ fi dá rẹ o kọ́mọ fi bá wo kọ́mọ bá yín fẹ́ yín ni wá tiẹ̀ wá yàtọ̀ fún yòó gan ṣe rí ẹni ẹ̀ ń bá ta yìí kì í ṣàpọ́nlé kì í sì ṣàpọ́ndùn o ọmọ Aburúmọ̀kù kí n mọ̀ dé ìnà pẹ̀lú ó tóbi ju Awólọ́wọ̀ lọ nínú òṣèlú orílẹ̀-èdè yìí o gbogbo ẹnu ni kì í ṣe pé bóyá mo yọ wí o kò sì jábọ́ bóyá kí n tún wí kẹ́ ẹ lè tún gbọ́ dáadáa lọ́wọ́lọ́wọ́ àti ní gbogbo àwọn ìgbà tá a ti lò sẹ́yìn wọn ò sọ́la mọ́ òtòrò òsà òkè lọ́mọ̀lá Bọ́lá Tinubu Àkànbí ọmọ olódòdẹ ó tóbi ju gbogbo àwọn olóṣèlú tó ti rí kọjá lórílẹ̀-èdè yàtọ̀ olóṣèlú tí ń bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ kódà ó tóbi jọba Fẹ́mi Awólọ́wọ̀ mo tún wí kẹ́ ẹ lè gbọ́ dáadáa
fún díẹ̀ yìí àwọn tí wọ́n ń pè ní winning political advantage ó sodo sí apá ọ̀dọ̀ àwọn APC lọ́wọ́ yìí tayọ ẹgbẹ́ òṣèlú mi o bàbá nífẹ̀ẹ́ kọ̀ tanná fúnra wa ẹni ọba sì gbówó ọ̀tẹ́rù lọ́rọ̀ Tinubu á jẹ́ pé yín fẹ́ tanná tiẹ̀ ní o ìwọ̀nba èyí tí ó fi tanná ló mú ẹni ọba gbówó ọ̀tẹ́rù. ẹ̀kẹ́ wa mọ̀ pé bí ẹ bá bí dá kọ́rọ̀ free and fair election ìwọ gan fúnra lára rẹ̀ èkú dálé wà lọ́wọ́ rẹ̀ kí wọ́n gbógun ká ọmọlé kọ́ ọmọ fi ara àjàlé yín wà àbí kí ni wọ́n ń wí ṣé ẹsẹ̀ ń ronú bí ọmọ àgbẹ̀ kọ́ ń roko. ojú aburúmọ́kù sọ níbi tẹ́nu rẹ̀ dùn dé ẹ̀ǹpẹ́ ọ̀rọ̀ dùn lẹ́nu ẹ̀. ó ní bàbá Bọ́lá Ahmed Tinubu ó ló ní òṣèlú lọ́wọ́ ju Awólọ́wọ̀ lọ. ó ló gbàǹgbàjà Awólọ́wọ̀ lọ. ibi tí mo wá ń lọ mo dé. bàbá Bọ́lá Ahmed Tinubu ṣe bẹ́ẹ̀ lórí. nínú ètò ìṣèlú orílẹ̀-èdè Nàìjíríà ṣe ti ní rẹ́kọ̀dù Awólọ́wọ̀. ojú aburúmọ́kù dáwó lọ́wọ́ mọ̀ wọ́n dàbí pé kéré nígbà táwọ́lọ́wọ́ ló gbà kó tó ní Awólọ́wọ̀ kú 87 ó dàbí pé ìmọ̀ bóyá ọjọ́ orí yín wẹ́ nígbà yẹn mọ̀ ń táwọ́lọ́wọ́ dánwò mọ́. ní táwọn Tinubu ní lọ́wọ́ ni jímìkì kéèyàn fún yàn lówó àwọn Awólọ́wọ̀ ò dẹ̀ ní ó tán tó jẹ́ kí orin Tinubu wà lórí ahọ́n everybody nìyẹn owó gbogbo tẹ́yìn náà president ẹ fún Tinubu ìtorí owó ni gbogbo ya yóò ṣíjú àánúwò yìí yóò bùn yín ní nǹkan èmi ò ní kó wọ́n bùn yín ní nǹkan ṣùgbọ́n mo fẹ́ kẹ́ lọ́ọ́ máa kankan lénìí màá ka iṣẹ́ t'Awólọ́wọ̀ ṣe wàá ka ti Tinubu náà ṣe nílẹ̀ Yorùbá àti lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ tọ́ka pé Tinubu ló ṣe kínní mò ń bọ̀ mo fẹ́ ka iṣẹ́ Awólọ́wọ̀ 10 wàá ka ti Tinubu mo fẹ́ kẹ́ ka 3 péré ti Tinubu ló ṣe kínní 3 péré ni mo need èmi ò need nǹkan bí bọ̀ èmi ò ka 10 10 against 3 mo fẹ́ wò ó. Awólọ́wọ̀ introduce ẹ̀kọ́ ọ̀fẹ́ first ní West Africa kò síbi tán ti ṣerú ẹ̀ rí ẹ̀kọ́ ọ̀fẹ́ yẹn ni gbogbo àwọn tẹ́ ń wò tán pé Gbajabiamila lénìí gbogbo àwọn Tinubu yìí gbogbo wọn pátá ló gbé wọn dépò tí wọ́n wà lénìí mo rí yẹn kà ẹ̀kọ́ ọ̀fẹ́ ìwòsàn ọ̀fẹ́ náà fi bí ọ̀pọ̀lọpọ̀ wọn gbogbo àwọn tẹ́ ń wò lénìí gbogbo àwọn tán bí ní 60s tán bí ní 50 ìwòsàn ọ̀fẹ́ náà fi bí ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ń wò níjọba lénìí táwọn à ń jọba gbogbo àwọn Ṣèyí Mákindé yìí ìwòsàn ọ̀fẹ́ hospital ọ̀fẹ́ náà bí wọ́n sí gbogbo àwọn Adémọ́lá Adélékè ìwòsàn ọ̀fẹ́ hospital ọ̀fẹ́ ni wọ́n fi bí gbogbo wọn kò sẹ́ni tó sanwó ẹ lọ béèrè níbi tí wọ́n bí wọn sí kò sẹ́ni sanwó gbogbo àwọn gọ́vnà tó wà nílẹ̀ Yorùbá lé ní gbogbo àwọn sanwó olùtẹ̀wé skul ọ̀fẹ́ ni wọ́n lọ skul ọ̀fẹ́ kí gbogbo wọn jáde síta kan sọ pé àwọn ò lọ skul Awólọ́wọ̀ kí wọ́n bọ́ síta ká ní ìwé Awólọ́wọ̀ kọ́ làwọn kà ìyẹn jẹ́ iní ó jẹ́ èjì gbogbo industrial layout tẹ́ rí nílẹ̀ Yorùbá àti tẹ́ rí ní Èkó àti Ìbàdàn industrial layout ẹ lọ sí findings lé lórí iṣẹ́ Awólọ́wọ̀ ni tí ìjọba Ọbásanjọ́ padà ta gbogbo ẹ̀ fáwọn sọ́jà iṣẹ́ Awólọ́wọ̀ ni ó di 3. Awólọ́wọ̀ ló ronú pé nígbà táwọn èèyàn ń lọ Mẹ́kà láti Nàìjíríà pé wọ́n wá lọ ń sùn síta ilẹ̀ ilẹ̀ náà ń sùn sí dèní wọ́n ti sùn sílẹ̀ lẹ́ o nígbà yẹn wọn pọ̀ púpọ̀ gbà nísìnyí wọ́n ti pọ̀ gan ilẹ̀ ilẹ̀ náà ń sùn lénìí ní Mẹ́kà ọ̀pọ̀lọpọ̀ ilé àfọ́ọ̀dọ̀ owó hòtẹ́ẹ̀lì tẹ bá ríyàn tó kó 10 million jọ tó lọ Mẹ́kà Nàìjíríà kò ní owó tí ó fi sùn sí hòtẹ́ẹ̀lì tí ó fi dé gọ́ọ̀mẹ̀ntì wọn ràn ọgọ̀rọ̀ àwọn èèyàn lọ pé àti sanwó àwọn èèyàn tí ń lọ hajj àwọn èèyàn tí ń lọ hajj ò lè afford owó hòtẹ́ẹ̀lì 2-3 nights ẹ lọ wò wọ́n orí títì náà ń sùn ní Mẹ́kà tí wọ́n daṣọ ránà òtútù ìmí ò dé ẹ wá láwọn èèyàn ò ní kú. Awólọ́wọ̀ ronú nígbà tó wà níjọba ó lọ kọ́ ilé sí Mẹ́kà fáwọn
ara orílẹ̀-èdè ìlú ìpín tán bá ti dé ọ̀hún nílẹ̀ Yorùbá especially western region ìran Yorùbá ló kọ fún pé tán bá ti dé ìlú Mẹ́kà tán lọ ṣe hajj wọn ò mọ ríbi sùn sí. Awólọ́wọ̀ kọ ẹ ní àwọn wo ní ń lo léyìn lénìí àwọn ìjọba yín wọn ò ronú àti kọ́mí sí wọn ò sì ronú àti fikún eléyìí tó wà ń bẹ̀ gbogbo ká expand ẹ̀ wọ́n gbà lọ́wọ́ àwọn tálíkà táwólọ́wọ̀ kọ fún. Awólọ́wọ̀ yìí sáà ṣe mùsùlùmí ìran Awólọ́wọ̀ yìí sáà lọ Mẹ́kà ó di mẹ́rin. Awólọ́wọ̀ ronú ní UK ó kọ́ ilé fún western region owó kòkó ló fi kọ́ kò tí ì sépo owó òwú àtowó kòkó owó agriculture ni Awólọ́wọ̀ fi kọ́ ilé tó kọ́ tán pé ní Nigerian House ní London nítorí àwọn ọmọ Nàìjíríà tá bá lọ wọn á lè mọ tó bá jọ ọmọ ilẹ̀ Yorùbá tá lọ kàwé lọ́hùn wọn á lè mọ ríbi dé sí. Ọbásanjọ́ gbà lọ́wọ́ Yorùbá ó gbé fúnjọba Nàìjíríà the same Ọbásanjọ́ òun ni wọ́n ń lò lénìí tó ń pè ní Nigerian House ẹ lọ béèrè èmi ò dé London rí o ṣùgbọ́n mi rí Kánò tán mo dẹ̀ ń rí ní gbogbo bàtà àwọn èèyàn sọ pé Nigerian House làwọn sùn tó bá jẹ́ àwọn tó lọ tó jẹ́ dignitaries láti Nàìjíríà tó jẹ́ àwọn èèyàn tí ìjọba rán lọ ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọn ní fún president Nàìjíríà náà máa dé bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ̀kan. Wọ́n gbà lọ́wọ́ tálíkà ó di mélòó di márùn. Awólọ́wọ̀ ló mú rédíò station wọnà ilẹ̀ Yorùbá ó di mẹ́fà. Awólọ́wọ̀ ló mú TV station wọlé Yorùbá ó di méje kò di méje. Awólọ́wọ̀ wá ronú pé Ìbàdàn kì í ṣèlú òun báwólọ́wọ̀ ṣe kàǹkà tó láyé kò wọ́n pé Ìbàdàn kì í ṣèlú òun kó wá gbé capital city ilẹ̀ Yorùbá kó gbé lọ Ìjẹ̀bú Òde àbí kó gbé lọ sí Rẹ́mọ pé ta ló fẹ́ bí mi tó bá dánwò kò sẹ́ni tí ó bí ibẹ̀ ní màá wà lọ for life. Wọ́n sì jẹ́ kó wá wọ́n jẹ́ kó remain nìbàdàn dọ́là nínú structure ilẹ̀ Yorùbá gbogbo àtèkìtì ni o àtìjẹ̀bú ni o àtòǹdó ni o àtọ̀ṣun ni o àti anybody I believe yìí pé capital city ilẹ̀ Yorùbá Ìbàdàn ni. Ó di mélòó? Ó di mẹ́jọ. Àwọn Awólọ́wọ̀ yìí ni wọ́n form àwọn Awólọ́wọ̀ ni wọ́n form Oòduà investment Oòduà investment eléyìí tí Wema Bank wà ń bẹ̀ Cocoa House wà ń bẹ̀ tí airport hotel tó wà ń Kẹjà yìí wà ń bẹ̀ àti kí ló ń kọ́ ṣé Royal Hotel àbí nǹkan kan tá à ń pè ti Ìbàdàn yìí nígbà gbórúkọ hotel yẹn tó jẹ́ pé àwọn ìtàn ti kọ́lẹ̀ látìgbà yẹn gbogbo 6 state governors ilẹ̀ Yorùbá ló ń mójútó Oòduà investment ó di mẹ́sàn-án. Ní history orílẹ̀-èdè yìí the first place wọ́n ti kọ́kọ́ kọ́ ilé tó ga jù tó jẹ́ skyscraper 25 story takọ́ sí ìlú Ìbàdàn tí gbogbo West Africa ń pariwo pé wọ́n ti kọ́ lẹ́kan tó ga o Awólọ́wọ̀ ìjọba Awólọ́wọ̀ ló kọ́kọ́ kọ́ 25 story Cocoa House tó wà nìbàdàn iṣẹ́ àwọn Awólọ́wọ̀ ni kí ló jẹ́ ó jẹ́ mẹ́wàá ẹ wá ka ti Tinubu 3 péré at least ọ̀nà tí ń lọ́dún 3 lọ nínú agbára ó sì ti lọ́dún 8 rí lẹ́kọ̀ọ́ ẹ sọ iṣẹ́ rẹ̀ tó nítumọ̀ nínú ìgbésí ayé ìran Yorùbá pé iṣẹ́ yìí wọ́n ṣe fún tálíkà ni wọ́n fẹ́ káwọn èèyàn less privileges kí wọ́n enjoy ìjọba Tinubu ẹ sọ Òjó Aburúmọ̀kú ẹjọ́ nítorí Ọlọ́run fẹ́ kẹ́ bá mi táàgì ẹ̀ kẹ́ gbé fídíò dọ́dọ̀ rẹ̀ kó ríwò wọn ò tí ì bí Tinubu kó bí ti rẹ́kọ̀dù Awólọ́wọ̀ mo tó sọ òun fún ara yìí sọ ó lóun ò tẹ́rú tó lè wọ bàtà Awólọ́wọ̀ wọn ò bí ṣé èèyàn kan lè ní àánú débẹ̀ ni àbẹ́yẹ̀ kan ní ẹ̀mí débẹ̀
kéèyàn ní ẹ̀mí nítorí àwọn èèyàn rẹ̀. Tinubu ò fẹ́ràn Yorùbá, ẹ sọ ìran ibi tó ti fẹ́ràn Yorùbá. Ní Sango ń bí ní gbogbo inú ìgboro Ọ̀tà mi báyìí, àwọn èèyàn fẹ̀mí wọn dìbò fún Tinubu pé kó lè wọlé, pé ọmọ wa nẹjọ́ ṣe, ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì. Gbà tí Tinubu ó ronú pé òun yẹ kóun ṣe títì, ó lọ bẹ̀rẹ̀ láti Lagos Island, Victoria Island, ó lóun ṣe lọ sí Calabar nítorí bísínẹ́sì tiwọn. Wọ́n wá la ọ̀nà sínú igbó tí ń lọ bí táwọn èèyàn tí wọ́n ti dààmú. Ẹ lọ wo condition àwọn tí ń gbé Sango Ọ̀tà lénìí pẹ̀lú ọ̀nà adẹ̀páríwọ̀. Wọn ò rí nǹkan kan ṣe sáwọn tẹ́ ẹ ní ká máa tẹ̀lé ní gbogbo ìgbanu. Wọn kì í ṣe lídà, àjẹ̀lú ni wọ́n, àjẹ̀lúrun. Wọ́n ń ṣe nítorí ìjọba inú ilé tiwọn. Mo ti sọ láìmọye ìgbà, Tinubu ò ṣe lídà Yorùbá, kì í ṣe olórí wa. Ó ń fi Yorùbá jẹun lókè ni, ń fi ìjẹ Yorùbá, ń fi kó wa lómi ọbẹ̀ jẹ. Níjọ́ tá a bá máa realize gbogbo apáta là á jókòó là á máa sunkún, torí yóò padà fi wá sí yẹ̀yẹ́ rẹ̀ gbẹ̀yìn. I know him very well. Yóò padà fi ìran Yorùbá sí yẹ̀yẹ́ pé mo rọ́ọ̀bù wọn, ẹ̀ẹ́rì ọ̀rọ̀ tí mo sọ. Èmi ò ní sọ ju báyìí lọ lórí ìkànnì ilé nìyí. Èmi ń ti yín tòótọ́, Bàbá Àṣà.